ọmọ kóòtù òjíire ẹ kú ọjọ́ ajé òní, a kú ọ̀rọ̀ lájé látàárọ̀, àmọ̀rí jẹ àmọ̀rí mu àmọ̀rí náà mọ̀ nílò. Ayọ̀ Bánkálé Ewébí lórúkọ mi. Ògo Yorùbá gbòde, ògo Yorùbá gbòde, kò ní wọ̀ọ̀kùn, ó kárí ayé kò ní wọ̀ọ̀kùn. Ògo Yorùbá gbòde ni ètò lògo Yorùbá. Òní ni ọjọ́ ajé, ọ̀rọ̀ ajé la wá ṣe ní ìsọ̀ Adire ní ITOKU ní ABEOKUTA. Èmi á máa fi yé wa wípé ògo ìran kan òun ni ẹni tí a bá bí sí inú ìran yẹn. Gbogbo ọmọ Yorùbá pátápátá tá a bí sínú ìran Yorùbá, àwọn ni ògo ilẹ̀ Yorùbá. Gbogbo ohun tá a dá mọ́ Yorùbá pátápátá, yálà iṣẹ́ ṣíṣe ni o, yálà okòwò ṣíṣe ni o, yálà iṣẹ́ kíkọ́ àbí nǹkan kan tàbí ọrọ̀ ajé wa ni, ògo ilẹ̀ Yorùbá ni. Ohun àmúṣògo wa ni ọrọ̀ ajé wa, ohun àmúṣògo wa ni àṣà wa, ohun àmúṣògo wa ni ìṣe wa, ohun àmúṣògo wa òun náà ni ìbílẹ̀ wa. Lára ohun àmúṣògo àti ohun ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá tí ọmọ Yorùbá, tí àwa Yorùbá tó jẹ́ pé tiwa Yorùbá la mọ̀ mọ́, òun náà ni àdìrẹ, aṣọ àdìrẹ. Aṣọ làdìrẹ, aṣọ ìbílẹ̀ Yorùbá ni, Yorùbá ló ní tiwantiwa. Ògo àdìrẹ òun rèé. Ògo aṣọ àdìrẹ yìí kò ní wọ mi o, ògo àdìrẹ kò ní wọ̀kùn. A ò ní sọ àdìrẹ di aṣọ tí ayé ò ní wọ̀ mọ́ lágbàáyé. Ògo àdìrẹ máa tàn kárí ayé lágbára Elédùmarè, lágbára àwọn màmá wa tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rẹ àdìrẹ látòrí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ lórí wájì títí di wákàtí kò ní wọ̀kùn mọ́. Ọ̀rọ̀ lájé láwà, ọjà ITOKU ní ABEOKUTA, ibẹ̀ la wà lábẹ́ Olúmọ. Èmi nìkan kọ́ ni mo wà ń bí, àwọn ìyá alájẹ, àwọn ìyá aládìrẹ wọ́n wà ń kalẹ̀. Ẹ káàsán wà. Ẹ káàsán ìyá wa. Ẹ wà. Iṣẹ́ adé. Ẹ kú ọ̀rọ̀ lájé. Ṣé ń tà? Ọlọ́run ṣe. Ṣáàjẹ́ ń wọgbá. Ọlọ́run gbàgbọ́. Ìyá aládìrẹ fún mi láṣọ, n ó wọṣọ iyì. Ìyá aládìrẹ. Ẹ ṣeun ìyá wa. Ẹ bá mi dárúkọ yín. Ọmọnìkẹ́ Akínjọbí lórúkọ mi. Aládìrẹ ní kẹta ITOKU ọjà Adire l'Abẹ́òkúta. Ẹ ṣé, ẹ káàbọ̀. Adìrẹ yìí tí a bá wò, ǹjẹ́ a lè sọ wípé ìran kan ló ní àdìrẹ, ìran kan ló bẹ̀rẹ̀ iṣẹ́ àdìrẹ, àwọn wo ló ní gangan? Ọ̀rọ̀ àdìrẹ gẹ́gẹ́ bí ìtàn tí a bá, ṣe mọ̀ kí wọ́n ní tí ọmọdé ò bá bá tàn á bá àrọ́bá, àrọ́bá náà sì ní òun ní bàbá ìtàn. Gẹ́gẹ́ bí ìtàn tí a bá, àwọn ìyá wa, ìyálóde kẹta nígbà náà ní ilẹ̀ Ẹ̀gbá, ìyá Jọjọlọlá, àwọn màmá tí àwọn ni wọ́n rí ẹ̀lú yẹn, wọ́n náà kàn máa ń fi sí aṣọ, bóyá wọ́n kàn rí pé ewé yẹn ó lọ sóko, wọ́n wá já, ó wá ṣe máṣọ, ó wá tún. Kíní yìí ó dẹ̀ dá o, tá bá bẹ̀rẹ̀ sí ní fi sínú aṣọ, á máa jẹ́ káṣọ máa mú àwọ̀ tuntun jáde, bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Nígbà yẹn ó wá jẹ́ àwọ̀ kan ṣoṣo. Bẹ́ẹ̀ ni. Ṣé nǹkan ni wọ́n fi ń pe aṣọ tó máa kùn, tó bá nígbà yẹn tó máa ń pè ní wájì, tó máa dúdú báyìí? Bẹ́ẹ̀ ni. Wọ́n wá ní àrẹ̀dú. Àrẹ̀dú o. Ẹ ṣeun, àdúpẹ́. Aṣọ àdìrẹ yìí tí à ń wò, eléyìí tí mo mú dání yìí, tí a bá wò ó, a rí pé kì í ṣe Ẹ̀gbá nìkan la ti ń ṣe, toró ti wá tàn, ó ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ṣùgbọ́n bó ṣe wá wà yìí, kò wá dúró sórí wípé irú eléyìí nìkan, ó ti wá pọ̀ sí, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀. Ǹjẹ́ tí ẹ lè ṣàlàyé fún wa bí wọ́n ti ń ṣe àdìrẹ? Ṣe rí irú eléyìí tó wà lọ́wọ́ wa yìí, àdìrẹ aláró ìbílẹ̀ ẹlẹ́kọ ni mo mú dání. Ilé ìtẹ́mú dání? Bẹ́ẹ̀, ẹlẹ́kọ là ń pè. Irú ẹ̀ náà ló wà lẹ́sẹ̀ yín. Irú eléyìí? Ẹlẹ́kọ làwọn eléyìí, gbogbo wọn báyìí. Kódà ìtẹ́ ẹ̀wọ̀ yìí ẹlẹ́kọ ni. Ṣé ráwọn eléyìí tí mo mú dání yìí, pátápátá aró ìbílẹ̀ ni wọ́n.
kò sí nǹkan kan tó jọ kẹ́míkà òyìnbó nínú ẹ̀. Àdáyébá táwọn ìyá wa tó ń ṣe nígbà yẹn tó ń fi ẹ̀lú ṣe òun làwọn ilé. Now bẹ́lẹ̀ ṣe wá jẹ́ gẹ́gẹ́ bí bẹ́lẹ̀ ṣe jẹ́ bí àdáyébá àwọn ìyá wa yẹn ní ara, ẹ sọ fún wa nǹkan tó lóyìnbó máa sọ pé advantage n tó ní n tó fi dáa ju yìí tó jẹ́ wípé à ń lo kẹ́míkà tó fi tún dáa jù lọ nílé ìyàtọ̀. ṣe rí kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé ṣe rí ìta wa ń ṣe ní ìsìn ta tún wá ń pè táwọn olóyìnbó wa bá wa fún lórúkọ tó ń pè ní KAMPALA, kò sí nǹkan kan tó ṣòun náà. Ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni wípé eléyìí ó ní àdìrẹ àtijọ́ táwọn ìyá wa ń ṣe. ṣe rí tìyín yẹn a mú aró òyìnbó òun ni a fi ń ṣe ìyẹn, ṣó ti yé yín. Ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé ṣe rí léyìí bó ṣe rí òun ò ní àwọ̀ míì. Ká fẹ́ ṣe 100 ẹ̀ àwọ̀ kan ṣoṣo tó máa mú wá lélẹ́yìí tàbí báyìí wò bó ṣe máa jáde ni òun ò ní àwọ̀ míì. Indigo ni à ń pè kọ́lọ̀ yìí ṣóye òun ò ní kò dẹ̀ ní àbùkù kan tẹ́ bó ṣe wà yìí tẹ́ bá ṣe ń fọ̀ sí i ní ẹwà ẹ̀ máa jáde sí i ó máa rẹwà sí i. Gẹ́gẹ́ bó ṣe wá rí yìí tí à ń wo ǹjẹ́ ìkànkan ẹ̀ báyìí torí tá a bá wo eléyìí ní tó wà lára ẹ̀ ó yàtọ̀ sí ní tó wà lára eléyìí, kí la lè pe eléyìí? Eléyìí oníkòmù là ń pe eléyìí. Eléyìí ni oníkòmù, oní ìyàrí, oníyàrí. Eléyìí ńkọ́? Ẹ̀gbáláwà là ń pè báyìí. Ẹ̀gbáláwà. Ẹ̀gbáláwà yìí ó ẹwà ara Adire bá wà. Ẹ ṣeun. Mo tún wá rí wípé bí ojú ṣe ń là sí àwa fẹ́ ṣe àwọ̀ ẹyọ kan ṣoṣo irú eléyìí mọ́ àti wá ní àwọn ìmíì náà àtúnṣe lè bí ewé náà ni. ṣe eré lè báyìí nísìn alábẹ́là lélẹ̀. Alábẹ́là ni ẹlẹ́kọ̀ọ́ ní tẹ kọ́kọ́ fi hàn wáyé. Alábẹ́là lélẹ̀ nínú aró èyìnbó la fi ṣe. Àwọn ilé oríṣiríṣi àwọ̀ òun ni wọ́n lọ lè mú jáde. Oríṣiríṣi àwọ̀ tó bá wù wá la lè gbé lé wọn. Ẹ ṣeun. Ó tún wá di wípé ó dùn báyìí torí àwọn bàbá wọn ní àyàngbé ajá dùn, tó wá di wípé ayé ìyàngbé ńkọ́ ó tó di pé ó dáa báyìí. Kí ni àwọn ọ̀nà tá a kọ́kọ́ máa gbé gbà kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní dán báyìí? Ṣé a kàn máa na aṣọ gbọ́rọ́gbọ́ ni àbí a kàn máa ṣe àbí oníbọn ṣe ń ṣe? Ọ̀rọ̀ ńlá lẹ bèrè o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ pé àyàngbé ajá ó dùn àmọ́ kó tó délẹ̀ ó ṣe. Ṣẹ́rí iṣẹ́ wa kì í ṣiṣẹ́ tẹ́nìkan ṣó lè dá ṣe. Àwa tá a máa ń wà nídìí ẹ̀ a máa ń pọ̀. Ṣẹ́rí irú àwọn ẹlẹ́kọ̀ọ́ yìí ọ̀tọ̀ lẹni tó máa bá wa fẹ̀kọ́ sí lórí. Àná àwọn kan tó jẹ́ pé iṣẹ́ táwọn wulẹ̀ ń ṣe nìyẹn wọn ò ní nǹkan míì tó ń ṣe yóò kàn fi ẹ̀kọ́ sáṣọ fún wa lọ. Tọ́ bá wá ti fi ẹ̀kọ́ sí aṣọ yẹn ṣé àwọn náà ló máa fi aró sí àbáwọn míì ló tún máa fi? Rárá o, àwọn kan náà máa faró sí i. Ṣẹ́rí táwọn bá ti bá wa fi ẹ̀kọ́ sí iṣẹ́ tiwa ni pé káwa wá kó lọ síbi ìdí aró wa ká lọ gbé aró wa lé lórí. Ṣe ìbéèrè mi torí ṣe mọ̀ pé ẹ̀yin ìyá lọ́jà ẹ̀kọ́ ń bí. Bẹ́ẹ̀ ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè nísìnyí wípé àwọn kan ní wọn ò dẹ̀ ṣe àdìrẹ yìí ní Abẹ́òkúta mọ́ pé ó dẹ̀ ti di tàwọn èèwọ̀ aláwọ̀ fèéfèé. Ṣé tòótọ́ ni àbá ṣe ń ṣe àdìrẹ wa ní Abẹ́òkúta? Adire ò lè wo okùn láyé. Ó máa jọra wọn ni kò lè jó òun. Ó máa jọ ni o. Ìyẹn la fi sọ pé ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. La tún sọ pé ají ṣe bí Ẹ̀gbá láàrí, Ẹ̀gbá ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ẹ̀gbá ló ní àdìrẹ, ọjà Ìtòkú òun gangan ní ilé àdìrẹ ibi tí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn. Àdìrẹ ohun àmúṣagé ilẹ̀ Yorùbá ní ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá ní ògo ilẹ̀ Yorùbá ni àwọn tó ń ṣe àdìrẹ yìí wọn ò ní wọ̀kùn láéláé lágbára Elédùmarè. Ẹ ṣé ìyá wa. Ẹ ṣé, a máa rí yín bá. Àṣẹ.
láti bí láti máa bẹ̀rẹ̀ nípa bóyá ríra aṣọ ni o, wọ́n ti sọ̀rọ̀ nípa fífi ẹ̀kọ́ sí i fún àdìrẹ ẹlẹ́kọ̀ọ́, wọ́n ti sọ tó ní kándù, wọ́n dẹ̀ ti sọ fún wa pé a ní àwọn èèyàn kan tó jẹ́ pé iṣẹ́ wọn láti fi ẹ̀kọ́ sí, àwọn kan dẹ̀ wà kándù yẹn náà máa fi sí, àwọn kan wà wọ́n máa rẹ́ ní aró ni. Lẹ́yìn tá a bá rẹ àdìrẹ láró, lẹ́yìn tá a bá sọ di aṣọ yìí, aṣọ ẹ̀yẹ tán, báwo la ṣe ń ta àdìrẹ? Ẹ dárúkọ yín fún wa. Orúkọ tèmi ni ìyáàfin Jáìsìn Bọ́sẹ̀. Ẹ káàbọ̀. Ògo Yorùbá gbòde kò ní wọ́ ọkùn, ó tàn kárí ayé. Báwo ni a ṣe ń ta àdìrẹ? Ẹ ṣé olóòtú. Títà àwọn àdìrẹ yìí ó wà lóríṣiríṣi. Ṣòye, à ń tà fáwọn tó fẹ́ rẹ yọ, à ń tà fáwọn tó fẹ́ tún tà. So bá ṣe ń tà wọ́n kò dọ́gba, ó yàtọ̀tọ̀. Ẹni tó fẹ́ rẹ yọ, price tí ẹ máa yàtọ̀ sí èèyàn tó wá tó fẹ́ ra nǹkan púpọ̀ láti tún tà. Ìdí ajé la wà yìí, mo fẹ́ tún bá yín sọ̀rọ̀ kan ní pé lórí bá ṣe ń tà, bá ṣe ń ṣe, bá ṣe ń mọ̀ yẹn, ǹjẹ́ àdìrẹ ṣe é fi ṣe pàtí? Ǹjẹ́ èèyàn lè mú aṣọ àdìrẹ pé bóyá nísìnyí o mo fẹ́ ra irú eléyìí kó jẹ́ 1000, bíi pé mo fẹ́ ra 1000, ìyẹn 1000 ni mo pè, ǹjẹ́ a lè mú aṣọ àdìrẹ bá a ṣe mú àǹkárá, bá a ṣe mú léèsì? Bẹ́ẹ̀ni, a lè mú àdìrẹ bá a ṣe mú àǹkárá, bá a ṣe mú léèsì. Kò sí nǹkan tẹ́ fẹ́ ń bẹ̀ tẹ́ni rí. Ìyẹn ni pé bá ṣe dé ọjà àdìrẹ yìí nísìnyí ká fẹ́ ra, kí n bí mo ṣe wà lórí ìjókòó kí n fẹ́ ra 100 dìsáìnì. Ẹ bá fẹ́ rà jù yẹn lọ, a máa rí. Tíyàn bá wá mú aṣọ àdìrẹ, torí pé tá a bá wò ó, àwọn èèyàn ní àdìrẹ wọ́n, lóòótọ́ àdìrẹ wọ́n, ṣùgbọ́n kò sí òde tí àdìrẹ ò wọ̀, kò dẹ̀ síbi téèyàn máa wọ àdìrẹ wọ̀ tí wọn ò ní rí wípé aṣọ àpọ́nlé ló wọ̀, torí pé ó jẹ́ aṣọ kan tí kò ń ṣe aṣọ ìwọ́lẹ̀, kò ń ṣe aṣọ téèyàn kàn ń gbé bákan, téèyàn kàn ń wọ̀ ṣá. Aṣọ yìí, aṣọ àpọ́nlé ni àdìrẹ. Ẹ jọ̀ọ́ mà, ǹjẹ́ ó ní àkókò tó yẹ kí aládìrẹ kó máa dé sọ́jà ẹni tó ń ta àdìrẹ? Ṣé ó kàn lè dé aládìrẹ tó wà lọ́jà àdìrẹ bí irú òní ọjọ́ ajé kó wá máa bọ̀ ní bí aago 4 kó sọ pé òun ń ta àdìrẹ? Ẹ bá mi sọ bó ṣe yẹ kó máa ṣe. Ara o, ẹni tó ń ta àdìrẹ o kàn lè dé nígbàkigbà, aládìrẹ gbọ́dọ̀ tètè dé. Ó wá pẹ́ jù 7:30 láàárọ̀, torí àìmọye kọ́sọ́mà mi tó jẹ́ pé wọ́n nídìí nǹkan yìí tó jẹ́ àwọn náà máa fẹ́ jí wá. Ẹlòmíì lọ síbi iṣẹ́, ó wò pé kóun sáré gẹ̀ẹ́tì nǹkan yìí kóun tó lọ. So aládìrẹ a gbọ́dọ̀ tètè dédìí ọjà wa. Ǹjẹ́ orílẹ̀-èdè nìkan lẹ ti ń ta àdìrẹ, àbí ṣé bóyá kakọ̀ǹtà láàrin Èkó, Abẹ́òkúta, àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè yìí nìkan ni, abẹ́ tún àbò ń jáde síta? Àdìrẹ ń jáde síta, bọ̀ọ̀dọ̀ wa bíbá yìí ni gbogbo wọn ti ń kù. Ìyẹn ni pé eléyìí àdìrẹ tí mo dì mú yìí, tí ọmọ Yorùbá fi ń ṣọ̀rọ̀ yìí, ohun àmúṣagé tiwa yìí, ohun tí à ń pọ́n léyìí tó ń pọ́n wa léyìí, tó jẹ́ nǹkan ògo fún ilẹ̀ Yorùbá yìí, a lè export ẹ̀, a lè gbé jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn òyìnbó ń bá wa dúnàdúrà, àwọn olóríire ń bá wa dúnàdúrà, àti wípé ṣe wá rí ọjà yìí mo tẹ̀ wá fẹ́ béèrè. Ẹ wo bí gbogbo ẹ ṣe rí mi ní gidi tó rí mi ní gidi, ṣọ́ṣà ọjà ń tàbí tàtijọ́. Ọjà ń tà bí tàtijọ́. Ọjà ń tà. Ẹ mọ̀ rí tajé ṣe o, ẹ mọ̀ rí tajé ṣe o. Kí wá ní ìmọ̀ràn yín fún ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ọrọ̀ ajé àdìrẹ, tó jẹ́ ọmọdé, bóyá ẹ̀yin ọmọdé, ẹ̀yin bóyá graduate ni, bóyá àwọn tí wọ́n ti lẹ́yìn ìṣẹ̀ṣe tán nílé ẹ̀kọ́ ni, ṣé wọ́n lè darapọ̀ mọ́ ẹ̀yin aládìrẹ? Ṣé wọ́n lè ṣe iṣẹ́ àdìrẹ? Ṣé wọ́n lè kọ́ iṣẹ́ àdìrẹ? Bẹ́ẹ̀ni, àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ṣe tán, graduate gbogbo wọn ló ń darapọ̀ mọ́ iṣẹ́ àdìrẹ yìí, pàápàá jùlọ lóde òní. Àwọn gan pẹ̀lú nǹkan tí ó jẹ́ kí iṣẹ́ wa yìí kó ti di pé nǹkan tó ti wọlé, torí ibi tí àwọn ìyá wa tí wọn ò ní ìmọ̀ yẹn tó, àwọn ọmọ yẹn gan wọ́n gbé kọjá bẹ̀yìn sí yìí jù yẹn lọ lóríṣiríṣi. Ǹjẹ́ ẹ lè sọ fún wa kí ni
ipa tí àwọn ọ̀dọ́ tí wọ́n darapọ̀ mọ́ Adire yìí kí ni ipa pàtàkì tí wọ́n kó jùlọ pàápàá ṣé ọjà ń yá sí lórí ayélujára àbí báwo? Ọjà ń yá sí lórí ayélujára dáadáa. Àwọn ọmọ tó darapọ̀ mọ́ wá ń sìn yìí àìmọye ibi tí ò yé àwọn àgbàlagbà míì tó ti wà ní ọjà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò yé wọn dé tó yẹ pé àwọn ọmọ yẹn tó tún bá wa tàn mọ́lẹ̀ sí pé bóyá nǹkan báyìí tá a bá tún gbé gbọ̀nà báyìí á tún gbà báyìí. So kò jẹ́ kí Kampala yìí jẹ́ nǹkan tó jẹ́ pé ó lè sọ pé bóyá iṣẹ́ àtijọ́. Iṣẹ́ àtijọ́, iṣẹ́ ìsìn àti iṣẹ́ ọjọ́ iwájú òun ni Kampala. Ẹ má fojú di Adire, ẹ má fojú di aládìrẹ. Aládìrẹ, àwọn tó ń di Adire tàbí àwọn tó ń fẹ̀kọ́ sí tàbí àwọn tó ń fi aró sí gbogbo wọn pátápátá wọ́n dàbí a lè pè wọ́n ní artist, a lè pè wọ́n ní ayàwòrán, a lè pè wọ́n ní àtinúdára ni wọ́n. Àwọn tó ń ta Adire pàápàá àtinúdára ni wọ́n torí ẹni tó bá ń ta Adire ló máa sọ design tóun fẹ́ fún àwọn tó máa ṣe. Wọ́n á gbàládùra pé ọjà Adire ò ní wó, ọjà Adire ò ní tán. Ògo ilẹ̀ Yorùbá ó ń tẹ̀síwájú sí i. Ògo Yorùbá gbòde ó tàn kárí ayé kò ní wọ̀ọ̀kùn. Ògo ilẹ̀ Yorùbá ni mí o, ẹ̀yin kọ́? Ògo ilẹ̀ Yorùbá lèmi náà. Kí wá ni ìmọ̀ràn tó fẹ́ fún ọmọ Yorùbá nípa ọrọ̀ ajé? Báwo ni kán ṣe mójútó ọrọ̀ ajé wọn sí? Ṣé kán mẹ́hẹ̀ lórí ọrọ̀ ajé ni àbí kán múra sí dáadáa? Kán múra sí dáadáa. Iṣẹ́ wa yìí ò ṣe mẹ́hẹ̀ lórí ẹ̀. Ọ̀lẹ ò lè ṣe é. Èèyàn tó bá níròjú kò lè ṣiṣẹ́ wa yìí. So ìmọ̀ràn mi ni pé gbogbo àwọn èèyàn tó ń bọ̀ tó fẹ́ darapọ̀ mọ́ṣẹ́ yìí a ní láti ṣe takuntakun nídìí ẹ̀. Ẹ ṣeun. Tí a bá fẹ́ pè yín kọ́ 08033480501. Ẹ tún pè lẹ́ẹ̀kan sí 08033480501. Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. Ògo Yorùbá Gbòde TV online ni àwa ti wá. A dẹ̀ tún wà lórí Facebook náà, Ògo Yorùbá Gbòde page. Ẹ bá sọ fáwọn èèyàn wa ṣé kán máa wo Ògo Yorùbá Gbòde page. Ẹ bá pe àwọn ọmọ yín kí wọ́n darapọ̀ mọ́ wa lórí Ògo Yorùbá Gbòde TV. À ń polówó iṣẹ́ yín, à ń bá yín gbé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ Yorùbá à ń gbé jáde. Ẹ bá sọ fún wọn. Ògo Yorùbá TV kò ní wọmi láéláé. Ògo Yorùbá Gbòde. Ògo Yorùbá Gbòde kò ní wọmi láéláé. Àwọn èèyàn wa kán máa wò Ògo Yorùbá. Ẹ ṣe àdúpẹ́, ẹ ṣe ń gbọ́n.